Master Craft on ẹ kú dédé àsìkò yìí nílé mo kí gbogbo ojú tó ń wò mí lọ́kùnrin lóbìnrin mo kí yín rí pé ṣàlàáfíà lẹ́wà lénìí mo mú yín wá síbi ayẹyẹ ìgbéyàwó Ọláìdé Ibrahim Ẹ̀ṣìlókun àti Ndidi Naomi Nwankwo. I don't already put that one. I just have only water. Abi? Yes, sister. Yeah? I just have only water. Yeah, only water. Not touch your face. You just scratch your move. Yeah, where the things? Where the white? Where the go change? Ross, you excuse me. My uncle father, Sinachi, my loving daughter, Sinachi, my baby. Usanera sanomo obuyo bitwa yaga enoma jamelo na yuse kedene na pa obia koko orie edogogo na egbe ara ya iya so wa enoma iya ni lori oko egbe ofin ya iye obuye ni afọ o mana ni lere mana ima ale hino mania na ele me kedere na pa maya de mare dina ima abujo o ba no ere iya ya abujo emi ya fe no dia o sa ba pe me eni a oba to pe. Please, can we put our hands together for the Lord? Yes, we want to thank our brother here. Please, our brother, can you tell us your name? Okay, Chief Honorable Ide Richard. Can we put our hands together for him? Please, those who are responsible of serving, please, we want you to start serving the cola and serve the egg too. My uncle father, Sinachi, my loving daughter, Sinachi,
Let's see if she can find her husband. If she can find her husband. Láti lórúkọ tí bàbá sọ mí Rájí ni bàbá mi jẹ́. Máa ń ṣe àmàlẹ́ ṣe ló fi ṣe ìyàwó ọmọ ẹ̀ Ọlọ́run jẹ́ kí ọkọ àti ìyàwó kan lura wọn pẹ́ Ọlọ́run jẹ́ fún ọmọ lábùdáríkà sí wọn náà kíkọ́ mi ni wọ́n máa dùgbà wọ́ọ̀dù ṣáàmà bàbá ọkọ ìyàwó. Everything I do is just so ready to do. Ìyẹn kan ló ń pè ní pé ó dáa pé kí ọmọ adé èèyàn lára. Níṣó jẹ́ bá wa ṣe àdúrà fún ọkọ ìyàwó èèyàn. Ọkọ àti ìyàwó mi ní ìyàwó àforíjì àpò ìkùnà síbà kúrò sí ìtọ́ sí wọn. Wọ́n bá kúrò bí wọ́n bá ń lọ padà sí mọ́tò wọn bá wò já mọ́tò ó lè fi já wọn lọ́nà ẹ̀mí aláìmọ̀ kan ìgbà ìjà sí ìlànà. Ẹ ṣe kan nípa Mari Bàtà. Orí àkójọ lọ́wọ́ bá wà ní àgbàkọ̀ á tó ọkùnrin á tó ìwọ̀ ìwọ̀ tó bá dára ní ìlú lọ́wọ́ lọ́wọ́
ẹni ẹgbẹ́ ẹ bá sọ bò ẹgbẹ́ kó súnmọ́ bí ẹgbà wọ́. ẹ bá wa ṣe àdúrà fún ìyàwó àtọkọ tó ń ṣe ìgbéyàwó lé ní. lágbára Ọlọ́run ọkọ àtìyàwó àdúgbò tó jì ní agbára Ọlọ́run ọ̀rẹ́ bá ẹgbẹ́ ìgbéyàwó ní agbára Ọlọ́run ìyá ọkọ náà lágbára Ọlọ́run àríṣe àríjẹ àrímọ 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 ẹ̀ṣù ẹ̀ṣẹ̀ kan ní tú ọ̀ká lágbára Ọlọ́run ọwọ́ náà àṣírí ilé ìfọ́mọ. ẹ ṣe kò ẹ bá wa ṣàdúrà fún ọkọ àtìyàwó tó ń What are you doing here today, sir? I'm doing a celebration of ọmọ mi ló wá sí ìlú fẹ́ ọmọ wọn bí Amaka ọmọ ọkọ Amaka òṣìṣẹ́ làwọn lè ta ìyàwó traditional wedding. ṣé Yorùbá lẹ́yìn náà ọmọ ẹ̀ṣin ọmọ àyàló ọmọ bàbá. kí ni wọ́n lè fọwọ́ àti tó ti rí ìyẹn náà fọ pé àmì fún Nàìjíríà ní gbogbo wa Nàìjíríà ní wa so láti fi jáde lọ kó nínú Yorùbá ilẹ̀ wa ó jẹ́ pé ìlú náà ti àbá ẹ bá a ṣàlàyé ní ṣòkòtò lẹ́yìn àti kí ni àwọn nǹkan tí gbàgbà lẹ́yìn ìgbéyàwó. ìṣèyàwó fún ọmọ inú mi dúró lórí ìṣàkóso ó jẹ́ obìnrin tó ní ẹ̀kọ́ pé lẹ́yìn ìṣàkóso wọn gbogbo ìdílé mi ló wá sí ilé mi láti mú àṣẹ ìṣàkóso. ẹ bá wa ṣàdúrà fún ìyàwó tí wọ́n fi ọmọ yín tó wá sí ilé nígbà tí ilé ọba ní ọmọ ilé ọba ní Anambra èmi gangan tó jẹ́ pé bàbá ọmọ ọba náà ní èyí ọba yìí ká ọba ti bí ọmọ yẹn a máa tó ọba yìí ká a máa tó ọmọ yẹn bójú ọkùnrin bójú òkùnrin ọba yìí ká.